Ọmọbìnrin kan wà ní orílẹ̀-èdè kan tí mi ò ní dárúkọ. Fún ọdún, ó ra àwọn adìẹ 50 láti tọ́jú àwọn mọ̀lẹ́bí àti àwọn èèyàn tó bá kú. Ìnáwó ńlá kan fẹ́ ṣẹlẹ̀. Ó béèrè lọ́wọ́ ọmọkùnrin kan, ṣé o mọ bí wọ́n ṣe ń pa nǹkan ọ̀sìn yìí ní ọ̀nà halal? Ó ní bẹ́ẹ̀ ni. Ọmọkùnrin bẹ̀rẹ̀ lọ sí ní pa wọ́n. Nígbà díẹ̀, obìnrin ṣe ìrònú, ó ro nǹkan. Wá, ó ti yára jù. Ó ń pa kíákíá. Jẹ́ kí n lọ wo bí ó ṣe ń pa wọ́n. Bí ó mọ nǹkan, ó ń pa gbogbo adìẹ náà. Assalamu alaikum, assalamu alaikum, assalamu alaikum, assalamu alaikum. Ṣé o lè gbàgbọ́? Iṣẹ́ halal nìyẹn. Ó yẹ kó wí pé Bismillah, Allahu Akbar. Ní orúkọ Ọlọ́run, òun ni ọba tóbi jùlọ. Kì í ṣe kí ó máa lọ sọ pé assalamu alaikum kí ó sì máa jẹun. Kí Ọlọ́run dáríjì wá. Ṣé kò ní Panilerin? Ó pa èmi lẹ́rìn. Ó sì bí obìnrin náà nínú pọ̀ torí pé ó ti pa adìẹ 25. Kí Ọlọ́run dáríjì wá. Ẹ̀yin ọkùnrin àti obìnrin, ẹ rántí láti jẹ ohun tó jẹ́ halal, tí ó mọ́, tí ó sì mọ́ tóní tayyib. Assalamu alaikum. Nísìnyí máa wí Assalamu alaikum wa rahmatullah.